akí gbogbo ẹ̀yin wa ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ òdodo ẹ dákun ẹ̀yin tí àlàáfíà ń bẹ lára yín nínú oníṣẹ̀ṣe mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ dákun kí ni wàhálà àwọn ìsanwẹ́wẹ́ ẹlẹ́bọ oníṣẹ̀ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọba Olúwo gan kí lẹ tó fẹ́ gbọ́ lẹ́yìn tá a ti sọ pàápàá jùlọ ọkùnrin lé gàtàngàtàn bọ̀dà fọ́tò òpònú tó wà ní Ìbàdàn bẹ̀rù tí ń ṣe dáadáa káàkiri ìsìtẹ̀ tó kọ́ sọ fáwọn èèyàn pé ní tó wọ́n jẹ lòun wá nǹkan fọ̀rọ̀ ọba Olúwo ní fi ń wá audience káàkiri sẹ́yìn tẹ́ ẹjọ́ olówó oníṣẹ̀ṣe ẹ̀yin náà mọ̀ pé Olúwo lè ṣe nǹkan míì lẹ́yìn Ìsìláàmù gbogbo ọba tó bá dánrú ẹ̀wò nílẹ̀ ẹ̀wò ẹ pé wọn èyí sábà gbádùn àbí wọn lẹ́yìn tọ́lá torí pé kí ni ìṣẹ̀dálẹ̀ ẹ̀wò kìí ṣe ti ẹbọ kìí sì ti ìṣẹ̀ṣe Ìsìláàmù ló ní ìwò 99.9% ìwò mùsùlùmí ni kíní kan tí a wá sí mí kàyéfì àwọn láwọn ṣẹ̀ṣẹ̀ kan pé wọ́n fẹ́ drag Olúwo níwò àmì ẹ̀dá kan bo ní ẹ wà àwọn òwe yóò drag Olúwo níwò tẹ́jọ́ ṣẹ̀ṣẹ̀ ibo ní ẹ ti wá tí wọ́n sọ pé àwọn fẹ́ drag Olúwo ibo lágbolé wọn mélòó ní ẹnu agbolé wọn gan tí wọ́n sọ pé àwọn fẹ́ drag Olúwo ẹ̀dá kan sólúwo lọ́ba àkọ́kọ́ tí ọkọ̀ sórílẹ̀ ní hajj ọba ẹ̀dẹ́ ń bẹ́ńbẹ́ ọba kìsì náà tó wà ní hajj lọ́wọ́lọ́wọ́ àwọn ọba mìíràn ń bẹ ní hajj lọ́wọ́lọ́wọ́ tẹ́ pé wọn hàn ṣùgbọ́n látara pé Olúwo hàn àti ìlara àti àgbénúkú tí ń bẹ fún àwọn oníṣẹ̀ṣe kọ̀ọ̀kan torí kìí ṣe gbogbo oníṣẹ̀ṣe o àwọn oníṣẹ̀ṣe kan wà tí wọ́n lálàáfíà tí wọ́n gbádùn tí wọ́n mọ̀ tí wọ́n ń ṣe tí wọ́n mọ̀ pé lakumdinukum waliya ni wọ́n mọ̀ pé ẹ̀sìn táwọn kọ́ mọ̀ jẹ́ tiwọn ẹ̀sìn tí wọ́n kọ́ mọ̀ jẹ́ tiya mùsùlùmí lolúwo ó sì ń practice ẹ̀sìn rẹ̀ sábúrú bẹ́ńbẹ́ bì bó oníṣẹ̀ṣe kan bá jọba ń bì kan ní tó wá practice ẹ̀sìn ẹ̀ ẹni ẹ̀kọ́ ní takò torí pé ẹ̀sìn rẹ̀ ni àmọ́ ẹ̀sìn rẹ̀ ni ok nígbà tí a sọ pé Olúwo sí ilẹ̀ ní Káàbà fún ọba adẹ́dà ọba àwọn ọba kí ni ká wá sọ nípa ọba Ghandi ọba Ògbómọ̀ṣọ́ tó kúnlẹ̀ níwájú èèyàn bíi tiẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n gbà pé supreme leader wọn ni Pastor Adébóyè kí ni ká ti pé ọba Ògbómọ̀ṣọ́ tí wọ́n kúnlẹ̀ tí wọ́n sí adé lórí fún Pastor Adébóyè ẹjẹ́ àkó ń di àbòsí àtọ́ wá rí àwọn kan náà tọ́jú àwọn náà ìtàwọn kọ̀ọ̀kan náà tó kó rí wọn òpó tán náà tó wá ń gùn lé ọ̀rọ̀ àwọn òpònú ẹ dákun tó tọ́lọ́ ẹjẹ́ àkíyèsára o ẹjẹ́ aṣọ́ra o ká sì di òdodo mú ká sì mọ̀ pé òdodo ni à ń sọ o ẹ̀yin méjì àtòsẹ́yìn rọmọ torí àtúbọ̀tán ó léwu o kò sí nǹkan tí ó solúwo o ọba Solomon ti bá yẹn sọ̀rọ̀ ó ní tó bá jẹ́ pé lóòótọ́ ni pé tó bá sí ilẹ̀ Yorùbá kankan ṣẹlẹ̀ sí ó ní ẹ jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ solúwo ká ti ọkọ rí ná tó bá jẹ́ pé lóòótọ́ ni ọba bá sí ilẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ kí ló tọ́ nǹkan kan ṣẹlẹ̀ tó bá ti mi ẹdẹ látọdún tó kọjá ojú ọmọ Yorùbá ẹ jẹ́ àkó ń dirọ́ a tún máa pàdé ìta ní àtún update ara wa lónìí ni.